kejì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀là àbọ̀rú ẹ̀là àbọ̀yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi ò ní di láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba tó ní mí, ọba tó mọ̀ mí. Mo sì júbà lọ́wọ́ ẹ̀yin àwòrò ṣàṣà tẹ́ ẹ fi gbà gbogbo tẹ́tí sí ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Mo júbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ o. Ọlọ́run ní fi wá sílẹ̀. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ jókòó. Ẹ fi bẹ́rò yín sẹ́gbẹ̀ẹ́ o, kíwé yín náà tẹ̀lé. Mo fẹ́ sọ ìwúlò ewé kan tá à ń pè léwé àbámọ̀dá. Ẹ máa bá mi ká lọ. Bí wọ́n bá ṣe darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́ tó fẹ́ mọ̀ jàǹfààní àwọn iṣẹ́ tó tí mo bá ń jù sọmọ aráyé, subscribe sórí YouTube channel yìí. Tí bá ti mú iṣẹ́ tuntun wá, àwọn YouTube ó máa gbé notification rẹ̀ wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Mo ti sọ ìwúlò ewé àbámọ̀dá apá kìíní níbi ọdún méjì sẹ́yìn. Nígbà yẹn ó ti pẹ́ tí mo ti sọ ìwúlò ewé àbámọ̀dá. Ṣùgbọ́n bá a ṣe mọ̀ wípé n tán pẹ̀lú ewé àbámọ̀dá yìí, ìwúlò rẹ̀ mo sọ nípa fídíò yẹ, torí mi náà lọ tún fídíò yẹ gan lọ wò. Mo sọ nígbẹ̀yìn fídíò àbámọ̀dá alákọ̀ọ́kọ́ yẹ pé èèyàn lè sọ ìwúlò rẹ̀ tán. Ṣùgbọ́n ó wù mí kẹ́ n tún yọ̀ǹda ọ̀nà tá a tún lè gbà lo ewé àbámọ̀dá fẹ́yìn ènìyàn mi lónìí o, ẹ máa bá mi ká lọ. Kí náà pẹ̀lẹ́ àbámọ̀dá, kí náà pẹ̀lẹ́ ewé àbámọ̀dá? Ewé àbámọ̀dá yìí ni àwọn olóyìnbó ń pè ní miracle leaves. Làwọn olóyìnbó ń pè ní miracle leaves. Àwọn àṣírí tó rọ̀ mọ́ ewé yìí ó pọ̀ gidi gan tó jẹ́ pé tèmi ọmọ ọ̀dọ̀ àgbà bá ń tẹnu mọ́ dòní dọ̀la mi ò lè sọ tán fẹ́yìn ọmọ aráyé o. Ewé yìí bá ṣe gbà pé Ọlọ́run ọba alágbára ni. Ọlọ́run tóbi gan o. Ìdí táwọn èèyàn fi ń pe miracle leaves yìí, ní tèmi lè rò pé tá fi ń pè ní miracle léwé yìí lóòótọ́. Nítorí gbogbo iṣẹ́ tó bá ń ṣe bíi miracle, bí ìyanu ni. Ara àwọn àṣírí kan tó papọ̀ mọ́ ewé yìí ni wípé bẹ́ẹ̀ bá mú ewé yìí, bẹ́ẹ̀ bá gbin ẹgbin ewé àbámọ̀dá yìí, ewé rẹ̀ wá ó já lára yìí tẹ́gbìn ó já bọ́lẹ̀ lẹ̀ wà láì tẹ́wé rẹ̀ bá já bọ́, ewé náà á tún wù. Ara iṣẹ́ ìyanu kan nu. Kódà bí ewé yìí bẹ́ẹ̀ bá mú ewé yìí tẹ́ bá fi sínú ilé, ibi tẹ́ bá fi sí tó bá tutù tó tutù ẹ ti mú, wà láì ewé yìí á mọ wù jáde, á mọ wù. Ara miracle kan náà nu, sẹ́yìn gan ò tó ní miracle tó. Bíyàn bára bí ẹnìkan gbin ewé àbámọ̀dá yìí, ẹ wá lọ tú ẹyọ kan ẹgbìn. Ní tó bá fi lè mú ewé àbámọ̀dá yìí tó bá fi lè rẹ̀ káwọn kọ̀ọ̀kan kánjá bọ́lẹ̀ lẹ̀, wàláhì á wù. Bàtí ó bá fi ṣe díẹ̀ ewé miracle leaves tẹ́ gbìn, á bẹ̀rẹ̀ sí ní pọ̀ ńlẹ̀lẹ̀, ṣé lẹ́yìn gan ò jẹ́ṣẹ́ ìyanu. Ọ̀pọ̀lọpọ̀ ewé mélòó lẹ rí tí ń jábọ́ tí ń wù fúnra rẹ̀, kò sí, yàtọ̀ sí miracle leaves yìí nìkan. Àṣírí tó wá rọ̀ mọ́ ewé yìí mo ló pọ̀ gan. Nítorí pé n táwọn bàbá wa fi sọ ní àbámọ̀dá, wọ́n wò fín ni. Bá sì mọ̀ pé ewé kọ̀ọ̀kan, orúkọ tó bá pe ewé kọ̀ọ̀kan, tá bá wo ewé kọ̀ọ̀kan tá bá wò ó, a rí wípé ó lọ fún. Nísìnyí mẹ́yìí tán sọ wíwọ̀ mísìmísì léwé ọ̀mísìmísì tẹ́ bá rí àwọn kan wà tẹ́ pé mísìmísì, ìtumọ̀ mísìmísì lọ́dọ̀ lómi ni pé ohun tó ń dùn mìnìmìnì, ó ń dùn mísìmísì. Àwọn pọ̀ ní ó ń dùn mísìmísì lẹ́nu, ìtumọ̀ ẹni pé ó ń dùn mìnìmìnì lẹ́nu, ó ń dùn mísìmísì lẹ́nu. Tẹ́ bá sì jẹ ewé ọ̀mísìmísì lẹ́rìí pé ó ń dùn.
mo júbà ẹ̀yin àgbà o, mo júbà o, mo júbà o. Ó sì dàbí ewé ewúro náà. Tẹ́ bá mú ewé ewúro, ẹ pé ewúro á mọ korò, ẹ bá mú ewúro tẹ́ bá jẹ ẹ fajúro, ẹ sojú ẹ pé pàṣẹ gbà pé bí ewé òrúwọ náà, àǹkọ́ ewé òrúwọ náà mọ korò. Tẹ́ bá ní nǹkan korò bí wọ òrúwọ, ìtọ́ sáà pọ̀. Tẹ́ bá ní ká mọ sọ ìdáwó òfin tá fi sọ ewé orúkọ ewé kọ̀ọ̀kan. Tẹ́ bá ní a mọ sọ ó pọ̀, ẹ má jà sọ, jẹ́ ká mọ lọ ibi tí à ń lọ gangan. A gbọ́n lo ewé àbámọ̀dá yìí fún àwíṣẹ. Tá bá fẹ́ máa sọ̀rọ̀ kó sì máa ṣẹ, tá fẹ́ máa lérò nǹkan lọ́kàn kó sì máa ṣẹ. À ń lò fún àṣejẹ àánú, ọṣẹ àánú, aṣínú owó, àṣírí bíbò pẹ̀lú àpòrò àkèké. Báwo la ó ṣe lò, ẹ máa bá mi ká lọ o. Ẹ jẹ́ ká gbé níbi àpòrò àkèké náà. Yálà Ọlọ́run ní já rógun àkèké o, ṣùgbọ́n àyàn kì í rìn kórí ó mọ́ mi. Ara àwọn nǹkan tí wọ́n tájọ ń gbáyé náà ni. Àkèké lè sáyàn kan jẹ́ tó yá ládùúgbò yín. Tẹ̀sí léwé àbámọ̀dá yìí, ẹ má wulẹ̀ sáré káàkiri. Ẹ lọ síbi igé ewé àbámọ̀dá yìí, ẹ bá mi já ewé àbámọ̀dá ẹyọ kan ṣoṣo. Ẹ wá fi ra iná kó fi ṣe mùdánmùdán. Ẹ wá mú àkèké yìí, ẹ wá mú ewé àbámọ̀dá tẹ́ ti fi ra náà yìí, ẹ wá kọ́kọ́ fi bíléèdì ẹ fi sín gbẹ́rẹ́ sójú ibi tí àkèké ti sẹ́ nìyẹn jẹ́. Ẹ wá fún omi rẹ̀, ẹ fún sójú gbẹ́rẹ́ náà. Ẹ wá mú ewé àbámọ̀dá ẹyọ kan tútù ẹyọ kan, ẹ wá fẹ́ nìyẹn kó jẹ́. Wàláhì tàláhì súnmọ́ bí lẹ́lẹ̀ àṣìláwà oró àkèké yẹ á jáde. Bẹ́ẹ̀ sì ni oró rẹ̀ bí ṣe ń táyẹ á rí ìléfù ẹ̀. Ẹ̀rí pa àṣírí ń bẹ lọ́wọ́ àwa Yorùbá. Èèyàn lọ. Bó la ṣe ń lò fún àṣejẹ àṣírí bíbò. Ìtàn pè ní àṣírí bíbò, ẹ jẹ́ n ṣàlàyé ẹ fún yín. Bí yẹn bá ní ìnáwó, ìtàn pè láṣírí bíbò ni pé bí yẹn bá ní bí ẹ ní ìnáwó kan níwájú, tàbí kankan wà tó jẹ́ pé ẹ fẹ́ dá owó kan, àbí ẹ nídìí nǹkan kan tó jẹ́ pé ẹ fẹ́ kí àṣírí tẹ̀yìn ó tú láàrin wọn, ẹ fẹ́ kí wọ́n rí yín náà pé ìtàn pè láṣírí bíbò nìyẹn. Ẹ nídìí owó, ẹ bá mi lọ jẹ́wé àbámọ̀dá 16. Ẹ bá mi wọ ẹyin ìbílẹ̀ 3. Ẹ bá mi fi ewé àbámọ̀dá 8 tẹ́lẹ̀, ẹ kọjú rẹ̀ sókè. Ẹ bá mi fi ẹyin yìí, ẹ bá mi kó lé lórí. Ẹ jẹ́ ká da ewé àbámọ̀dá 3 yòókù bò. Ẹ gbé sórí ìsásun láì fomi sí. Tó bá jiná, ẹ bá mi mú, ẹ bò lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ lé àbámọ̀dá ò ká bá mi dàṣẹ. Èmi lágbájá ọmọ lágbájá mo dábàá iye báyìí. Kọ́mọ aráyé fi wá bò mí ní àṣírí, káṣírí mi má ṣe tú kí n rówó yìí. Ẹ̀jẹ̀ ajẹ́ ká súre, ká mọ̀ ọtí lé lórí. Mo fi ọbẹ̀ Elédùmarè búra. Èyí tó bá pẹ́ jù lọ́jọ́ 3, ẹ rí mírèkù. Miracle lives. Ẹ rí ìyanu, ó ṣiṣẹ́ gan. Fún aṣínà owó, bí ọ̀nà bá dí mọ́ ènìyàn, tọ́nà dí tí gbogbo ẹ dí káká tí sì ò lọ déédéé mọ́, tí gbogbo ẹ ti lé. Ẹ lọ bá mi lọ jẹ́wé àbámọ̀dá yìí. Ẹ jẹ́ ẹyọ̀kan. Ẹyọ̀kan tẹ́ bá jẹ́ ìyẹn má jẹ́ kó lu. Ẹ bá mi mú lọ́wọ́. Ẹ bá mi mú kóró inú atare 33. Ẹ kó sínú rẹ̀. À ń pe ọtí kan wà táwọn tán pè ní 33. Ọtí 33. So ọtí 33 yìí ẹ wá sí. Ẹ wá mú atare yìí, ẹ fi sínú ewé àbámọ̀dá yìí. Ẹ wá mú, ẹ wá dà níyàn sí. Ẹ dà níyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ sí. Ẹ wá dà sẹ́nu, ẹ jẹ́, ó lè sọ̀rọ̀ jẹ́ ẹ jẹ́ tẹ́ bá jẹ́ gbé mi. Ẹ wá mú 33 yẹn lé lórí. 33 yẹn tẹ́ bá mú 33 yẹn lé lórí, ẹ ò gbẹnu sí, ẹ ò ní gbẹnu kúrò tẹ́ fi mú tán. Ẹ ò mú 33 yẹn pátápátá tí ò ní ṣẹ́kọ̀ yọkọ̀, ẹ ní gbẹnu kúrò bá ṣe gbé sẹ́nu kọ́ gọ́gọ́gọ́ náà lẹ́ ò ṣe parí ẹ o. Ẹ má gbẹnu kúrò mẹ́ o. Ẹ wá máa wo mírèkù. Ọ̀nà òṣì tipátipá ni. Èmi ọmọ Oòduà àgbà mo sọ bẹ́ẹ̀ fún yín. Fún ọṣẹ àánú, tá bá fẹ́ máa wẹ ọṣẹ tó yẹ pé a sì máa rí àánú gbà wá ráyè ayé máa ṣàánú wa. Báwo la ò ṣe ṣe? Ẹ bá mi lọ síbi ewé àbámọ̀dá. Èyí tó bá ní gàgà 3, ẹ bá mi já. Bá mi jẹ́ oní gàgà 3 yẹ. Ẹ bá mi wá káfúrà pẹlẹbẹ náà 3. Ẹ bá mi gún káfúrà pẹlẹbẹ yìí papọ̀ mọ́ ewé yìí. Ẹ gún papọ̀ mọ́ ọṣẹ lọ́ọ̀ṣì. Ẹ jẹ́ ká kó sínú ike funfun kan. Ẹ jẹ́ ká mọ̀ wẹ̀. Ẹ má já wẹ̀ lọ́jọ́ Wednesday àtọjọ́ Saturday. Wàláhì tá bá ń wẹ̀ já máa ṣàdúrà.
èmi ọmọ Oòduà Àgbà sọ pé ayé ọmọ ṣàánú wa mo tested and confirmed ló ná o wọn láti ń wò fún àwùṣẹ èèyàn tó bá ń lo iṣẹ́ tó bá lo iṣẹ́ àwùṣẹ yìí mo verify rẹ̀ fún yín tá a bá sọ̀rọ̀ ẹ rí i pé yóò mọ ṣẹ bóyá ní ìsìn báyìí èèyàn kan jọ ń tàkùrọ̀sọ torí èmi ń mo lò ó bóyá wa ń sọ kò sóò èmi ọmọ Oòduà Àgbà sọ fún lójú ọ̀rọ̀ tí mo lè sọ tí ò níṣẹ́ wàláhì ọ̀rọ̀ ẹnu kọ́ kódà lómi wọn ni lágbájá sì sọ̀rọ̀ báyìí o tí mi àti ènìyàn bá ń sọ̀rọ̀ pé a jọ jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wa ó wá ń sọ̀rọ̀ ó wá ní báyìí sí máa ń kò lè rí bẹ́ẹ̀ kò lè rí tó sọ ya kò lè rí bẹ́ẹ̀ wàláhì kò sì ní rí bẹ́ẹ̀ tẹ́ bá lo àwíṣẹ yìí tẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ bá ń sọ yóò máa ṣẹ pé ìgbà nǹkan mi sọ pé kéèyàn ṣọ́ra fún èpè ṣiṣẹ́ kò lẹ́rọ̀ wọ́rọ̀ tá a bá ń sọ tá a bá ń tí pásítọ̀ bá ń lò tó bá ń ṣàdúrà yóò máa ṣẹ iṣẹ́ yòówù ẹni tẹ́ bá jẹ́ wòlíì tẹ́ ń wò èmi ọmọ Oòduà Àgbà lọ ṣe ní kíákíá ẹ lọ ṣe wàláhì tẹ́ ẹ bá ń gbàdúrà fún ènìyàn yóò ṣẹ báwo láò ṣe máa bá mi ká lọ o ẹ jí ní òwúrọ̀ kùtùkùtù tẹ́ ẹ tí ì játa tẹ́ ẹ tí ì jẹpo tẹ́ ẹ tí ì bẹ́ẹ̀ da alààyè kankan sọ̀rọ̀ ẹ wá bá mi lọ síbi ewé àbámúdá ẹ wá bá mi jẹ́wé àbámúdá tó tóbi ẹyọ kan ẹ bá mi wá ẹ ọkọ ti bá mi ra ọ̀gà tútù ọ̀gà yìí ẹ ti bá mi gé àṣẹ rẹ̀ àṣẹ ọ̀gà yìí la nílò ẹ ti gé láti ó kọ̀ látẹ̀ṣe àṣẹ òkété tútù náà pẹ̀lú atari 9 báwo lẹ́yìn ò ṣe wá ṣe ẹ wàá mú àbámúdá yìí ẹ̀ nà gbọ́rọ̀ ẹ wàá fi àṣẹ ọ̀gà lé lórí sínú rẹ̀ ẹ fi àṣẹ òkété sínú rẹ̀ ẹ wàá fi atari 9 tó wájá pọ́kùnrin ni ẹ fi sínú rẹ̀ ẹ wàá ní wípé àbámúdá kan kì í wí tiẹ̀ kó má ṣẹ àbámúdá kan kì í wí tiẹ̀ kó má ṣẹ àwa àbámúdá kan kì í wí tiẹ̀ kó má ṣẹ ọ̀rọ̀ tèmi lágbájá ọmọ lágbájá bá ti ń sọ láti òní lọ ìwúre tí mo bá ti ń wí kó mọ dàṣẹ o nítorí pé ànàmú ń tọ̀gà ọ̀rọ̀ tí mo bá wí bẹ́ẹ̀ kó mọ rí bẹ́ẹ̀ kó mọ ṣẹ tipẹ́ ọ̀rọ̀ tó kẹtẹ bá báyìí sọ báyìí tí wàá wí fúnlẹ̀ báyìí ní ṣẹ tèmi lágbájá bá ti ń wí bẹ́ẹ̀ ni kó ṣẹ o ní kó ṣẹ o atari ó kéré ó tóbi kò sí bó ṣe lè kéré tó ní ṣe ní ta lẹ́nu ní ti bá ṣẹ kó mọ ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tí bá sọ kó mọ ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ ká wá dàṣẹ nù ẹ jẹ́ ká rún jẹ pátápátá a máa sọ̀rọ̀ jẹ o ẹ jẹ́ àrùn jẹ pátápátá tá bá ti wá jẹ tán ẹ jẹ́ ká mu ọtí lé lórí ẹ wá ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ 3 tẹ̀léra wọn kò jù báyẹn lọ lónìí padà lẹ́yìn wa tá bá nídìí àánú ó ká wọn sọ fẹ́yìn ènìyàn mi ẹ jẹ́ fún ní sí àṣejì àánú yìí tá bá fẹ́ rí mírèkù ó pẹ́ láàrin ọjọ́ 3 àríyàn pè wá pé lágbájá ẹ sẹ́ndì mi ẹ sẹ́ndì àká nọ́mbà yín fún mi tí wọ́n sì sẹ́ndì owó fún fowó ṣàánú wa lórí àkáǹtì wa báwo láò ṣe ń tó kéré ni ẹ mú àbámọdé oní gàgà 3 ẹ ò ní já kúrò lára gàgà ayẹwo ẹ kára já níbi tó ti fi kíní rẹ kan igi yẹ ẹ bá mi kọ àká nọ́mbà yín ẹ kọ sára àwọn ewé yẹn fi bẹ́rù kọ ẹ má jẹ́ kó lu ẹ bá ti wá kó síbẹ̀ ẹ bá mi lọ papọ̀ mọ́ ata ìjọsìn 16 ẹ wá rẹ yín ìbílẹ̀ 3 ẹ fẹ̀yìn ìbílẹ̀ ẹ sínú abọ́ kan níta lọ yìí ẹ dà sínú rẹ̀ ẹ pò pọ̀ tẹ́ bá ti pò pọ̀ ẹ wá mú méjì lẹ lè ṣe ẹ lè rọ sínú láìlọ́n kan kẹ́ ṣe bí ẹni ṣe mọ́ínmọ́ín tàbí kẹ́ gbé pọ̀ kaná kẹ́ dín jẹ ẹ rántí fi yọ̀ sí o ẹ jẹ́ ká gbé sórí òṣùká kan tó bá jẹ́ pé a ṣe bí mọ́ínmọ́ín ni ẹ dà sínú àwo kan ẹ gé sí 16 ẹ ò mú ẹ wúre sí ẹ jẹ tó bá jẹ́ pé àfisàṣejẹ ní agbèsòdò ṣùkà kan náà a ó sọ àwúrẹ sí àjẹ àmú ọtí lè lórí ẹ wá máa wo iṣẹ́ ìyanu níbi ewé ìyanu táwọn ṣe ewé mírèkù ewé àbámọ̀dá èèyàn mẹ́rin náà Dr. Oòduà Àgbà Elédùmarè ọbọ ní padà lẹ́yìn wa o iṣẹ́ ìyá jẹ́ fún ọ gbọ́rí pé o fẹ̀mí ìmọ̀ràn lábẹ́ kọ̀mẹ́ǹtì tó bá ti fẹ̀mí ìmọ̀ràn lábẹ́ kọ̀mẹ́ǹtì èmi ló bọ̀ fi àṣẹ sí pé tó bá ṣe àjẹ fún ọ bẹ́ẹ̀ sì ni mo ṣàwọn pdf kan jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti níwèé yẹn lọ́wọ́ kí n rántí àwọn iṣẹ́ tí ò ṣe fi kalẹ̀ online ó pọ̀ nínú ìwé náà tí ó lè jàǹfààní fẹ́yìn èèyàn yẹn fáǹsì mi ọmọ Oòduà Àgbà ó dà pé mo ti ṣe oríṣi 4 jáde ìwé 4 yẹn ó wà fún ẹni tó bá nílò rẹ̀ pẹ̀lú owó ní sọ̀fẹ́ o ẹ kàn sí mi lórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà tẹ́ ń wò nísàlẹ̀ yìí Ọlọ́run ní fi wá sílẹ̀ o ó dìgbà.